lóòótọ́ ni mo jẹ̀bi ẹ̀sùn olè jíjà. Adájọ́ ẹ dáríjì mí. Ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan Aloy Wisdom ti gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 6 láti ilé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí agbègbè Ọ̀kà nílùú Oǹdó lẹ́yìn tóun fúnra ẹ̀ ti gbà pé òun jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kan òun. Ọkùnrin ọ̀daràn yìí ni wọ́n fẹ̀sùn kàn pé ó lọ fún àwọn ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kan láàrin ọdún 2020 sí ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2022 níbi tó ti jí àwọn ẹrù kan tí owó rẹ̀ tó bíi mílíọ̀nù 7 náírà. Ẹ̀sùn olè jíjà àti ṣọ́ọ̀bù fífọ́ ni wọ́n fi kan ọmọkùnrin ọ̀hún lásìkò ìgbẹ́jọ́ tí agbèfọ́ba Bernard Ọlágbàyí júwe àwọn ẹ̀sùn náà bí èyí tó tako abala 513 516 àti 413 413 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Wisdom bóyá ó jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tàbí kò jẹ̀bi, lójú ẹsẹ̀ ló ti juwọ́ sílẹ̀ tó sì ní òun gbà pé òun jẹ̀bi àwọn ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kan òun. Ó ní kí kóòtù jọ̀wọ́ fi yèdénú kí wọ́n ṣàánú òun pẹ̀lú ìlérí pé òun kò tún jẹ́ dán irú rẹ̀ wò mọ́ láéláé. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Charity Adéyanjú ní ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kàn kọjá èyí tí kóòtù lè fọwọ́rọ́ sẹ́yìn nítorí ẹ̀ṣẹ̀ ńlá ni. Ó ní òun pàṣẹ kó tètè lọ faṣọ péńpé roko ọba fún ọdún 6 gbáko láìsí ọ̀rọ̀ owó ìtanràn níbẹ̀. Olúṣèyẹ Iyèadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.